Inú àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò dùn sí gómìnà Adeleke ti ìpínlẹ̀ náà lórí ọ̀rọ̀ owó tó ń wọlé sí wọn lọ́wọ́, ìyẹn owó oṣù wọn, tó sì jẹ́ pé àwọn ọba náà wọ́n gbéná wojú gómìnà, wọ́n fẹ̀dùn ọkàn wọn hàn sí lọ́jọ́bọ̀, ìyẹn ọjọ́ Thursday tí í ṣe ọjọ́ kẹrin oṣù kìíní ọdún 2024 tá a wà yìí. Ẹ rántí pé ìròyìn tí ń jà rìnrìn pé gómìnà Adeleke ó dín owó oṣù àwọn ọba tó jẹ́ ìdá 5 owó tó ń wọlé sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lóṣooṣù lọ́wọ́, ìyẹn 5% of the allocation, wọn ló dínkù sí ìdá 2.5% 2.5%, èyí tí wọ́n ló bí àwọn ọba náà nínú, tó sì dín òbítíbitì owó tí wọ́n rí lóṣooṣù tó dínkù. Ṣùgbọ́n nígbà tí àwọn ọba náà tí wọ́n múra láti gbéná wojú gómìnà Adeleke, níṣe ni gómìnà má bá wọn ṣèpàdé ní ọ́fíìsì gómìnà tó wà ní ìlú Òṣogbo lọ́jọ́ kẹrin oṣù kìíní ọdún 2024 tá a wà yìí. Nínú ìpàdé náà, ìyẹn ìpàdé àtìlẹ́kùnmọ́ríṣe, ìní àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí alága wọn, èèyàn wà ní Ilé-Ifẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì tó ṣíwájú iná ti fẹ̀dùn ọkàn wọn hàn pé kí ló dé tí gómìnà tó dín owó tó ń wọlé fáwọn lóṣooṣù tó dín sí ìlàjì. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ẹ̀, gómìnà Adeleke ní kì í ṣe ẹ̀bi òun o, kódà ó ní òun kò ní lọ́kàn láti yẹ̀yẹ́ àwọn ọba nítorí pé òun pọ́n wọn lé. Ó ní tó ṣẹlẹ̀ ní wípé owó tó bá ń wá láti ìjọba òkè lọ́dọ̀ ìjọba àpapọ̀ ni làwọn máa ń pín lóṣooṣù. Bówó ń bá pọ̀, owó yóò pọ̀ sọ́wọ́ àwọn ọba, bó bá sì dínkù, àwọn ọba náà yóò fara gbá. Olówó tó ń wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó ń ṣe ségesège ni ló jẹ́ kí àwọn máa rí owó san fún àwọn ọba bó ṣe tó àti bó ṣe yẹ, tó sì ní kì í ṣe kóun dín owó oṣù wọn kù. Ó ní bí owó tó wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ bó ṣe dínkù díẹ̀ ni ló jẹ́ kí owó wọn kó ṣe rí ṣẹpẹrẹ bó ṣe rí. Láti tu àwọn ọba náà lójú, gómìnà Adeleke ó wá ṣèlérí fún wọn pé òun ti fẹ́ gbé ètò tuntun kan jáde, ìyẹn ètò láti rí i dájú wípé àwọn yóò ṣe ètò ìlera, ìyẹn ìlera ọ̀fẹ́ fún àwọn ọba náà, tó sì tún ní láìpẹ́ inú wọn yóò ra mọ́tò tuntun fún gbogbo àwọn ọba tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti jẹ́ kí wọ́n mọ̀ wípé òun kò rí wọn fín o, òun sì pọ́n wọn lé.